àwọn obìnrin kan bẹ́ ń ta tó jẹ́ pé àwọn ọkùnrin tí wọ́n ti marry wọ́n máa ń lò wọ́n láti fi correct marriage wọn. Ẹ gbọ́ mi dáadáa o, àwọn ọkùnrin kan tí wọ́n marry tó jẹ́ pé ilé wọn ti ń rí bákan bákan, wọ́n á máa ṣojú gbérégbéré, wọ́n lè láwọn tó fẹ́ ní girlfriend, ẹlòmíì lè sọ pé òun fẹ́ fẹ́yàwó kejì, kò rí lè mí ní ẹ̀dẹ́nu dọ́kàn bẹ́ẹ̀, ṣùgbọ́n fẹ́ lò ó láti fi correct marriage ẹ̀, eléyìí tó jẹ́ pé ó ti ní kọ́nu nǹkan ọ̀nù ni. Ọkùnrin gbọ́n ẹ mọ̀ pé ọkùnrin gbọ́n, àwọn ọkùnrin kan wọ́n máa ń lo àwọn obìnrin míì gẹ́gẹ́ bí ìdá láti fi dí marriage wọn tó ń jò. Gbọ́ Yorùbá, àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n ti marry, tó jẹ́ pé ìgbéyàwó wọn marriage wọn ó ń dàrú gbùdùgbùdùgbùdù, wọn ò get it right, wọ́n á wá táwọ́ sí obìnrin míì, wọ́n lè gbé as girlfriend, wọ́n lè fẹ́ mú as second wife, kódà ó lè bímọ fún wọn, wọ́n lè fi ṣe second wife for real, ṣùgbọ́n wọ́n mọ̀ fẹ́ lò láti fi correct marriage wọn eléyìí tí wọ́n ní gangan pẹ̀lú ìyàwó wọn gangan. Téèyàn ò bá rí ẹni tó challenge fún nǹkan kan, ó lè máa ṣe nǹkan bó ṣe gbà, ṣùgbọ́n tó o bá rí ẹni tó ń ṣe bí titi ẹ, tó ń ṣe ju tiẹ lọ, àwa correct ara ẹ. Ọkùnrin míì ó lè ti báyàwó ẹ̀ wí títí kí ló tó ń ṣe báyìí, kó yẹ kó ṣe léyìí náà, yàn á kàn máa ṣe yọdẹ kan, wo mo ti gbọ́ jàre, ìyàwó ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ yẹn o, kí ló tó ń ṣe báyìí wọ woman yìí, kò yẹ kó ṣe báyìí, kò yẹ kó ṣe báyìí, kò yẹ kó ṣe báyìí, wàhálà ẹ̀ pọ̀ mo ti gbọ́. Ọkùnrin yẹn wá wò pé okay no problem, màá dẹ̀ lọ fẹ́ lòmíì. Tí ìyàwó yẹn bá rí pé ọkọ òun mà ti nọsẹ̀ síta, ó tún fẹ́ gbé wálé, ó dẹ̀ sọ fún pé òun fẹ́ fẹ́ as second wife ní o, kò dẹ̀ síbi tó lè gbẹ́jọ́ ẹ lọ. Ẹlòmíì tó ní kápá àti fẹ́yàwó méjì, kò síbi tí ìyàwó wọn fẹ́ gbẹ́jọ́ wọn lọ, obìnrin ò dẹ̀ tó kóun náà sọ pé òun fẹ́ ṣerú ẹ̀, yóò yọ ẹlẹ́sẹ̀ lẹ̀. Ọkùnrin nìkan ló ní irú grace yẹn, ọ̀rí èmi ilẹ̀ Yorùbá lájọ wà, kò sí tó burú mbẹ̀. Àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n á dọ́gbọ́n fẹ́ máa mú obìnrin kan níkọ̀rọ̀, ìyàwó wọn lè dọ́gbọ́n mọ̀, wọ́n á fẹ́ ṣe bíi pé àwọn fẹ́ fi correct marriage àwọn, pé tí ìyàwó àwọn bá rí á lè súnra kì. Yàtọ̀ sí àwọn tí wọ́n ń gbé obìnrin as girlfriend, àwọn married men ni mò ń sọ o. Dó in tán ṣe yẹn ó lè padà yọ àwọn náà lẹ́sẹ̀ lẹ́ o, torí pé ìyàwó wọn lè gbé wọn ṣubú. Ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn, the reality ni tá a jọ ń sọ yìí. Ṣùgbọ́n àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n láwọn fẹ́ fẹ́ ìyàwó kejì, kì í ṣe pé wọ́n really mean ẹ̀ bẹ́ẹ̀, kì í ṣe pé kíní yẹn wá láti odò inú wọn gangan, kì í ṣe pé wọ́n ti ń ronú ẹ̀ láti kékeré láti ilẹ̀. Wọ́n kàn déédéé ronú ni pé pẹ̀lú wọ́n tí ìyàwó àwọn ṣe, káwọn lọ fẹ́ lòmíì jàre. Bóyá táwọn bá fẹ́ lòmíì, bóyá wọ́n tí wọ́n sọ pé ń ṣe yẹn á lè ṣe try. Lóòótọ́ bẹ́ẹ̀ rẹ̀ ni, torí pé irú ẹ̀ ti ṣẹlẹ̀. Nígbà tí obìnrin eléyìí tí wọ́n fẹ́ ṣì kejì tó máa fi realize pé àṣàwọn people tí ẹ lòmí láti correct marriage wọn tó dàrú ni, ilẹ̀ ti wẹ́ òun gan náà ó ti bímọ bíi méjì. Torí pé ọ̀rọ̀ ẹnìkan ni mo fẹ́ sọ yẹn o, gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wa tí wọ́n bá ń dọ́gbọ́n bù wá gbọ́ la máa ń dọ́gbọ́n gbé wá sápá bí láti fi dára wa lẹ́kọ̀ọ́. Ó sọ pé ó fẹ́ fẹ́yàwó kejì torí pé marriage tó wà nínú ẹ̀, ìwọ àtìyàwó ẹ̀ jọ ṣe dáadáa, ẹ̀ jọ sí on the same page, tí wọ́n bá wíru ìrù ló máa ń wí ní tiẹ̀. Ìdùgbàdà yẹn ń ṣẹlẹ̀, ọba táwọn sóbìnrin míì gbé wọlé. Wẹ̀ nígbà tóbìnrin yẹn náà dẹ̀ rí pé n tí ìyàwó kékeré ń ṣe yìí, ó ń fojú ọkọ mọ́ra, òun náà bá yá yíwà padà, ó bá ń bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. Yẹn tí kì í ṣe tẹ́lẹ̀, ó bá bẹ̀rẹ̀ sí ní ṣe, kì í yọjú sí àwọn ẹbí ọkọ. Ìyàwó kékeré ló máa ń yọjú sí wọn, àti sálọ bá àwọn fọṣọ, àti ṣe ilé, àti ṣe tàn. Ìyáálé náà wà wá, okay, ó dàbí pé ìyàwó kékeré yẹn náà nífẹ̀ẹ́ sí jù, òun náà ṣáà dọ́gbọ́n orun rẹ̀ wọnú ilé. Ẹ wo iṣẹ́ ni kò ń ṣẹjọ́ mi, ẹ má tiẹ̀ wò rí gbogbo iṣẹ́ tí mo tẹ̀ ṣe yẹn, mo ti kúrò ní department yẹn, ibi tí mo ti wọn aráyè dáadáa nísìn ni mo wà ń sìn. Òun náà ṣẹ̀ṣẹ̀ wá correct ara rẹ̀ pé n tóun tiẹ̀ ń ṣe yìí ò dáa, wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe dáadáa. Òun àtọkọ ẹ̀ wọn kì í jọ rojọ́ tẹ́lẹ̀, lack of communication ó wà nínú marriage wọn. Tọkọ ìyàwó bá ti dé tó bá ti fẹ́ nawọ́ ọ̀rọ̀ sí ìyàwó ẹ̀, ìyẹn àti yá gbójú àti ṣojú bá kan, ọkọ àyàwó pé okay, ó dàbí pé kò sí good mood ni, kò sí good mood lénìí, bad mood ló wà lọ́la. Ìyẹn àwò pé wàhálà ẹ̀ pọ̀. Ṣùgbọ́n nígbà tó ti fẹ́yàwó kékeré ń sìn, bóyá nú apartment ọ̀tọ̀ọ̀tọ̀ jọ ń gbé nínú the same compound, àbí pé wọ́n jọ ń gbé lọ́tọ̀ọ̀tọ̀, àbí pé wọ́n jọ ń gbé nínú apartment kan náà, kó jẹ́ pé yàrá ló pa wọ́n ló yàtọ̀ọ̀tọ̀. Ó ti rí bóun àti ìyàwó kékeré wọ́n ti jọ ń ṣe, wọ́n ti jọ rojọ́ fíìmù tán jọ wò, wọ́n ti jọ máa analyse ẹ̀, wọ́n ti jọ máa sọ̀rọ̀ Nàìjíríà, wọ́n ti dọ̀wẹ́kẹ̀, wọ́n ti ṣe, òun náà wà ó ara wa ń ta, ara ò gbà mọ́. Òun náà bá yà bá wọn dá sí, òun náà ó yà ń ṣe normal eléyìí tó yẹ kó ṣe. Ṣé wá rí tí ìyàwó kékeré yìí ò bá múra dáadáa, ọkọ ìyàwó yẹn máa padà sọ́dọ̀ ìyàwó àgbà, àwọn máa ṣe normal fún. Ó ti fi obìnrin kejì tó mú wọlé yẹn, ó ti fi correct marriage ẹ̀
eléyìí tó ní problem nìyẹn. And if care is not taken, obìnrin kékeré tó wọlé as second wife yẹn ó máa padà wá di epo ẹ̀gúsí ẹ̀ máa padà wá di ohun àìjírí àbáwọn náà máa ń sọ̀rọ̀ yẹn tí ò bá mọ̀ ṣe dáadáa mọ́ tí ò bá mọ̀ ìgbésẹ̀ ilé tó yẹ kó gbé wá padà pàtì ni. béèrè lọ́wọ́ ọkùnrin tó fẹ́ fẹ́ as second wife tàbí kó o ṣàgbéyẹ̀wò ẹ̀ ṣé kì í ṣe pé ó fẹ́ fi ẹ́ correct marriage ẹ̀ tí ò dúró dáadáa ló ṣe ń tọ́ka pé ó fẹ́ fẹ́ yàwó kejì. ọkùnrin míì kò ní lọ́kàn dénúdénú o ẹ̀mí ẹ̀gán oko o agbára ò gbé o ó ṣàn pariwo mo fẹ́ fẹ́ yàwó kejì ni. bóyá nǹkan kankan ló ṣẹlẹ̀ ìyàwó ẹ̀ kan lè ṣẹ́ briefly ó ti ń gapá ọmọbìnrin yẹn máa fẹ́ ni kò sí problem ó dẹ̀ ń gbégbèsè ó ti ní kó lọ kí mọ́mí òun kìnní kan ìyẹn bá ṣe pọ́nkán òun ti lóyún kò sí problem ó ti dìyàwó náà nìyẹn ó ti gbégbèsè tó yẹ kán gbé. ìwọ obìnrin tó fẹ́ wọlé as second wife wo dáadáa o ṣé kìí ṣe pé ọkùnrin tó ń sọ pé òun fẹ́ fẹ́ yẹn ṣé kìí ṣe pé ó fẹ́ fi correct marriage ẹ̀ tó ní problem ni tó bá wá correct ẹ̀ tán ṣó sì máa rí wọn náà as ìyàwó gidi ṣé kò ní máa padà wá yẹ́yìn sí ẹ nígbà tó ti achieve nǹkan tó fẹ́ achieve tán. ẹ̀yin obìnrin ọmọ kéékèèké àtẹ̀yin àgbàlagbà náà ẹ̀ ń bẹ́ ń ta tó jẹ́ pé àwọn married men ilẹ̀ máa ń fẹ́ lé ìyàwó wọn ẹ̀ ní fẹ́ kí ìyàwó wọn mọ́ o ọkàn yọ yín fẹ́ ni. ẹ wo dáadáa wọ́n ń dọ́gbọ́n fi correct marriage wọn tí ò dáa ni wọ́n wá sọ èyí di ìdá tí wọ́n fi ń dí ìgbéyàwó wọn tó ń jò